Bọ́n ní yàtọ̀ sí Ìgàngán o, nítorí náà má lọ wá kó o má bàa tẹ̀ sí i. Ọ̀dọ́kùnrin Fúlàní léńjeléńje kan ló ṣe yànga sí Ìgbòho bẹ́ẹ̀. Ẹgbẹ́ Arẹwà fọnmú lórí ìdúnkokò Sunday Ìgbòho sí àwọn Fúlàní. Wọ́n kìlọ̀ pé ìgbésẹ̀ náà ó lẹ́yìn. Ìgbòho ṣe bí ọmọ ọkọ, ó fèsì padà. Ìdájọ́ òdodo là ń fẹ́ o. Ẹni tí ó bá pa ni kí wọ́n ó pa ní òfin Nàìjíríà wí. Nítorí náà ẹni tí ó pa mí lọ́mọ kí wọ́n ó pa òun náà ni o. Àwọn òbí ọmọ ọdún 14 táwọn jàǹdùkú olóṣèlú pa nílùú ló ké gbàjarè bẹ́ẹ̀. Ọmọdé Mákindé òmò Ògùn ó ń pè lẹ́fọ̀ọ́. Mákindé ti gbalẹ̀ òrìṣà máa ṣiṣẹ́ takò nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Fáyọ̀ṣe ló ń lérí léka bẹ́ẹ̀. Ẹ má fi ọlọ́pàá gbé ẹ fi sílẹ̀. Ọ̀dọ́bìnrin kan ẹni ọdún 18 ló ra ọwọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n fi ọkọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn tó lù ní ìlú Bẹ̀m̀bẹ́ pẹ̀lú oríṣiríṣi àpá lára rẹ̀. Ó mà ṣe o, àwọn ọ̀dọ́ kan ya wọ àgọ́ ọlọ́pàá. Wọ́n fi ipá mú abilékọ kan jáde ní àhámọ́ ọlọ́pàá. Wọ́n sì dáná sun. Wọ́n ní ó jí ọmọ gbé ní ìpínlẹ̀ Kaduna. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú àwọn afurasí adigunjalè 3 tó máa ń já ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbà. Wọ́n gba ìbọn lọ́wọ́ wọn nílùú Ìbàdàn. Àwọn jàǹdùkú ajínigbé ti palẹ̀ olórí ẹgbẹ́ OPC kan mọ́ àti àwọn méjì míì lákòókò tí wọ́n lọ san owó ìtúsílẹ̀ fún àwọn jàǹdùkú ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Kwara. Ìgbìmọ̀ iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ti dá olùkọ́ kan dúró látàrí ẹ̀sùn fífi ọ̀rẹ́ dára sí àwọn akẹ́kọ̀ọ́ IJMB kan lára ní iléèwé náà. Láyàjọ́ ọjọ́ àwọn opó lágbàáyé, aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ti ké sí àwọn ọmọ Nàìjíríà láti fòpin sí àwọn àṣà tó ń tẹ̀tọ́ àwọn opó lójúmọ́lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú ènìyàn 3 látàrí ikú alàgbà ìjọ kan ẹni ọdún 81 ní ìpínlẹ̀ Ondo. Àwọn jàǹdùkú agbébọn tún ṣọṣẹ́ láabi wọn. Wọ́n sì kọlù sí àwọn arìnrìn-àjò. Wọ́n ṣekú pa èèyàn 2, jí èèyàn 5 gbé lọ ní ìpínlẹ̀ Kogi. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bọ́n ní yàtọ̀ sí Ìgàngán o, nítorí náà má lọ wá kó o má bàa tẹ̀ sí i. Ọ̀dọ́kùnrin Fúlàní léńjeléńje kan ló ṣe yànga sí Ìgbòho bẹ́ẹ̀. Fọ́nrán fídíò kan tó gba orí ìkànnì ayélujára Facebook nínú èyí tí ọ̀dọ́kùnrin agodongbo Fúlàní kan ti fohùn lẹ̀ fún Sunday Ìgbòho pé kó má lọ wá o. Ó ní tí ó bá lọ wá lásán kò ní pé padà, àwọn ò mú un lẹ̀ ni. Fọ́nrán fídíò ọ̀hún ló ti di ohun tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀, tí àwọn èèyàn ń sọ ìhà tí wọ́n kọ sí. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò náà ṣe ṣàfihàn rẹ̀, ọ̀dọ́kùnrin Fúlàní náà sọ báyìí pé Sunday Ìgbòho lòun fẹ́ bá sọ̀rọ̀. Ó ní kí àwọn èèyàn ó bá òun pín fídíò náà kó dé ọ̀dọ̀ rẹ̀. Ó ní òun gbọ́ tí ó dárúkọ ọba Bọ́ni. Ó ní ṣé ọba Bọ́ni ṣe ẹgbẹ́ rẹ̀ ni. Ó ní kó ṣọ́ra rẹ̀ kí ó má forí jalè àgbọn. Ó ní àwọn táwọn ẹ̀yà Fúlàní ní Bọ́ni, àwọn ò kó jẹ, àwọn ò sì fọ́ fún un. Ó ní àwọn ò bẹ̀rù ìhàlẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun fi Ọlọ́run búra pé bàtà ìbọ̀sẹ̀ lásán ni Ìgbòho jẹ́. Ó ní ọmọdé ni Ìgbòho, ọmọdé ló sì ń dà láàmú. Ó ní kí Ìgbòho lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ Yorùbá ní Bọ́ni pé bóyá àwọn jẹ́ olè. Ó ní ọjọ́ wo ni Ìgbòho gbọ́ pé wọ́n mú Fúlàní Bọ́ni pé wọ́n jalè, àbí olè mélòó ni Ìgbòho fúnra ẹ̀ náà sì mú ní Bọ́ni tí ó fi ń nàka àbùkù sí ọba Bọ́ni. Ó ní kùsà làwọn máa ń wà, àwọn kì í jalè ní tàwọn. Ó ní ṣé ẹni tí ó bá fẹ́ jalè yóò lọ wa kùsà ni? Ṣé èsì gidi tí ó bá fẹ́ ṣeré ẹ̀tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sódò lọ wẹ̀? Ó ní kí Ìgbòho lọ ṣọ́ ara rẹ̀ o, àti pé bí ó bá gbé ìgbésẹ̀ àti wá sí Bọ́ni kò ní padà lọ sílé, àwọn ò mú sílẹ̀ ni. Ó ní bí Ìgbòho bá fẹ́ wá sí Bọ́ni, àwọn ò fún lówó ọkọ̀ láti wá kí ó wá gbóòórùn ara rẹ̀. Wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ àlùfàǹsá míì ló sọ sí gbajúgbajà jìjàgbara fún Yorùbá ní Sunday Ìgbòho. Ṣé láìpẹ́ ní fọ́nrán fídíò kan tí Sunday Ìgbòho ti kìlọ̀ fún àwọn kan tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀yà Fúlàní nílùú Ìgbòho lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé kan tí wọ́n ló wáyé nílùú náà. Nínú èyí tí wọ́n ti ní wọ́n jí aláboyún kan àti ọmọ rẹ̀ gbé sá lọ, tí wọ́n sì ń béèrè fún owó ìdóòlà ẹ̀mí wọn, tí ẹni tí ó gbé owó náà lọ sì jẹ́ ṣíṣekúpa nípasẹ̀ àwọn ajínigbé ọ̀hún. Látàrí èyí ní Ìgbòho sọ pé ìwádìí tí àwọn ṣe sọ pé ìlú Bọ́ni ní agbègbè ààfin ọba ìlú náà ni wọ́n jí àwọn èèyàn náà gbé pamọ́ sí. Àbálọ àbábọ̀ ọ̀rọ̀ náà ló fa ohun tí ọ̀dọ́kùnrin Fúlàní léńjeléńje ọ̀hún fi fohùn lẹ̀ fún Sunday Ìgbòho pé kó má lọ wá o, kó má nàka àbùkù sí ọba Bọ́ni, bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́ tẹ́ nìyẹn. Ẹgbẹ́
Arẹwà fọnmú lórí ìdúnkookò Sunday Ìgbòho sí àwọn Fúlàní. Wọ́n kìlọ̀ pé ìgbésẹ̀ náà ó lẹ́yìn. Ìgbòho ṣe bí ọmọ ọkọ, ó fèsì padà. Ẹgbẹ́ Arẹwà Consultative Forum àti Northern Elders Forum ti ṣèkìlọ̀ pé ó ṣeéṣe kí ìwà àìtẹ̀lé òfin gbilẹ̀ sí ní Nàìjíríà tí ìjọba àpapọ̀ kò bá tètè mójútó gbèdéke tí gbajúmọ̀ tó ń jà fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Ìgbòho fún àwọn olórí Fúlàní tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn èèyàn táwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ náà. Àwọn ẹgbẹ́ náà pẹ̀lú àwọn ẹgbẹ́ Fúlàní míì fẹ̀sùn kan Ìgbòho pé níṣe ni ó ń fi ẹ̀sùn ìwà ọ̀daràn táwọn kan ń hù kan gbogbo odidi ìran Fúlàní àti pé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ lè ṣokùnfà wàhálà tó sì lè mú kí ìpèníjà bá ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Ìkìlọ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí fídíò kan tó ṣàfihàn ibi tí Ìgbòho ti ń bá àwọn olórí Fúlàní tó wà ní ìlú Ìgbòho sọ̀rọ̀ tó sì ń fún wọn ní gbèdéke wákàtí 2 láti gba ìtúsílẹ̀ àwọn tó wà ní àhámọ́ ajínigbé náà. Agbẹnusọ ẹgbẹ́ Arẹwà Consultative Forum ọ̀jọ̀gbọ́n Túkọ̀ Muhammad Baba nínú àtẹ̀jáde kan tó fi síta júwe gbèdéke tí Ìgbòho fún àwọn èèyàn náà bí ohun tí kò bá òfin mu tó tún jẹ́ ohun tó léwu tó sì mú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra peléke sí. Muhammad Baba ní ìjọba àpapọ̀, àwọn ẹ̀ṣọ́ ààbò, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn olórí ẹ̀sìn gbọ́dọ̀ tètè dìde láti mójútó ọ̀rọ̀ náà kó tó di ohun ńlá tí apá kò ní ká mọ́. Ó ní ojúṣe àwọn aláṣẹ ní láti tètè pe àkíyèsí Ìgbòho sí pé fífi ìwà ọ̀daràn kan gbogbo ìran kan lè ṣokùnfà wàhálà àti pé fífún àwọn Fúlàní ní gbèdéke lórí ìwà táwọn péréte kan hù túmọ̀ sí pé wọ́n ń pe gbogbo ìran Fúlàní ní ọ̀daràn. Ó wòye pé kò tíì sí ẹ̀rí kankan gbòógì tó fìdí ìran àwọn tó hùwà ọ̀daràn náà múlẹ̀ tó sì ní ọ̀pọ̀ èèyàn ló ti ń kópa nínú ìjínigbé láti fi gba owó láì fi ìran tàbí ẹ̀yà kankan ṣe. Bí ó ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ìran Fúlàní ni àwọn ajínigbé tó gbé àwọn èèyàn náà kò yé ẹnikẹ́ni, àmọ́ pé ìjínigbé láti fi gba owó ti di iṣẹ́ fún ọ̀pọ̀ èèyàn láì fi ìran, ẹ̀sìn tàbí ẹ̀yà kankan ṣe. Agbẹnusọ ẹgbẹ́ Arẹwà náà tún fi kún pé ìtanra ẹni jẹ ni kí èèyàn máa sọ pé ìran kan ló ń hùwà ọ̀daràn tó sì ní Ìgbòho àtàwọn èèyàn rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kankan lábẹ́ òfin láti fún àwọn èèyàn ní gbèdéke tí wọ́n fún wọn náà. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu ìjọba lórí bí wọn kò ṣe mójútó ètò ààbò tó fi mẹ́hẹ̀ẹ́dẹ́ ibi tó wà báyìí lónìí, èyí tó mú kí ọ̀pọ̀ àwọn èèyàn máa dìde láti jà fúnra wọn. Ọ̀rọ̀ Muhammad Baba kò yàtọ̀ sí ìwòye ẹgbẹ́ Northern Elders Forum bí agbẹnusọ wọn ọ̀jọ̀gbọ́n Abubakar Jidere náà ṣe wòye pé kò tọ̀nà kí wọ́n máa fi ìwà ọ̀daràn àwọn péréte sọrí gbogbo ìran kan. Jidere wòye pé ìpèníjà tó ń bá Nàìjíríà fínra rékọjá ohun tí èèyàn yóò tún máa rúná sí. Ó ní ìran Fúlàní gan ní ìpèníjà ààbò tó ṣokùnfà ìjínigbé àti ìpèníjà. Ó ṣèkìlọ̀ pé ọ̀pọ̀ àwọn oníṣẹ́ ibi tó ń hùwà ọ̀daràn tí wọ́n wà nínú igbó tí wọ́n múra bíi Fúlàní ní kì í ṣe ìran Fúlàní tí wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀ láti sọ ìran náà lẹ́nu. Ó tẹnpẹlẹ mọ́ pé gbogbo ìran tó wà ní Nàìjíríà ni wọ́n ní ẹ̀tọ́ kan náà lábẹ́ òfin Nàìjíríà àti pé gbogbo èèyàn ló yẹ kí ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra kọ lóminú láì máa nàka àlébù sí ìran kan ṣoṣo. Bẹ́ẹ̀ náà ló ní kò yẹ láti máa dúnkokò mọ́ àwọn èèyàn tí wọ́n ń hu ìwà tí wọ́n ń ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ lábẹ́ òfin nítorí ìwà àwọn péréte kan. Ẹ̀wẹ̀, Sunday Ìgbòho ti wá sọ pé gbogbo ìlàkàkà àti ìjà tí òun ń jà ní láti mú àtúnṣe bá ààbò tó ti mẹ́hẹ̀ ní ilẹ̀ Yorùbá àti pé àwọn afurasí ọ̀daràn ni òun bá wí pé òun kò tàbùkù ìran kankan. Ìgbòho ní gbogbo ìgbésẹ̀ òun wáyé láti fòpin sí ìjínigbé, ìgbésùnmọ̀mí, ìpànìyàn àtàwọn ìwà ọ̀daràn míì tó ti di tọrọ fọ́nkálẹ̀ tó sì ń dúnkokò mọ́ ìgbé ayé ìrọ̀rùn fáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà tí agbẹnusọ Ìgbòho Ọláyọmí Kóìkì fi léde rọ àwọn ọmọ Nàìjíríà láti fi ẹ̀yà tàbí ẹ̀sìn ṣe láti máa ṣàtìlẹ́yìn fún ìjọba àtàwọn ẹ̀ṣọ́ ààbò láti kojú ìṣòro ààbò tó ń bá Nàìjíríà fínra. Ìgbòho nínú àtẹ̀jáde náà ní àwọn ẹgbẹ́ Arẹwà tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu òun sí òun gbọ́ àti pé wọ́n ń tú ọ̀rọ̀ òun àti gbèdéke tí òun fún àwọn èèyàn náà sí ọ̀nà míì. Ó ní ó yẹ kí gbogbo àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu òun náà pawọ́pọ̀ sí àtìlẹ́yìn fún òun àtàwọn ẹ̀ṣọ́ ààbò láti fòpin sí ìpèníjà ààbò àti láti wá ìdájọ́ òdodo fún àwọn tí wọ́n ti forí sọta ìpèníjà ààbò ní Nàìjíríà. Ìdájọ́ òdodo là ń fẹ́ o. Ẹni tí ó bá pa ni kí wọ́n ó pa ni òfin Nàìjíríà wí. Nítorí náà ẹni tí ó pa mí lọ́mọ kí wọ́n ó pa òun náà ni o. Àwọn òbí ọmọ ọdún 14 táwọn jàǹdùkú olóṣèlú pa nílòbù lókè gbàjarì bẹ́ẹ̀.
ṣé ìbànújẹ́ ńlá ni kí májèsín ó tojú òbí rọ̀rùn alákejì. ńṣe làwọn èèyàn fomi sògbèrè ojú nílé àwọn òbí ọ̀dọ́mọdékùnrin kan ọmọ ọdún 14 tí àwọn ọmọ ìsọta jàǹdùkú olóṣèlú fìbọn pa nílùú Ìlobù lásìkò ìjà olóṣèlú tí wọ́n ló bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti Accord nílùú Ìlobù nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lójú òpó ayélujára ìkànnì Facebook BBC News Yorùbá nínú èyí tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn òbí ọ̀dọ́mọdékùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ezekiel lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kẹfà ọdún yìí ni fọ́nrán fídíò náà jẹ́ fífi léde nínú èyí tí àwọn èèyàn tí wọ́n péjọpọ̀ sílé àwọn òbí ọ̀dọ́mọdékùnrin náà ti ń pariwo pè fún ìdájọ́ òdodo. wọ́n ní ìdájọ́ òdodo làwọn ń fẹ́ o kí ìjọba ó dìde ìrànwọ́ báwọn fòfin gbé àwọn tí wọ́n pa ọmọdékùnrin aláìṣẹ̀ náà. Gẹ́gẹ́ bí ẹni tí í ṣe bàbá ọmọ náà ti ṣàlàyé, ó ní ojú òun ni ìṣẹ̀lẹ̀ náà ṣiṣẹ́ lásìkò tí àwọn wà ní ṣọ́ọ̀bù ilé ìtajà màmá ọmọ náà ti ṣe ìyàwó òun. ó ní ṣàdédé làwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n jáde nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tí ó jẹ́ ti Ambo olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní síná ìbọn bolẹ̀. ó ní kójú ó má rí ibi gbogbo ara lóògùn rẹ̀ ni àwọn fi ọ̀rọ̀ náà ṣe tí oníkálukú àwọn sì ń sá kíjokíjo. ó ní ọmọ ọlọ́mọ kan tí ìbọn bá ní òun bá wọn du ẹ̀mí rẹ̀ láì mọ̀ pé ìbọn ti bá ọmọ tòun náà. ó ní nígbà tí nǹkan rọlẹ̀ díẹ̀ ní ìyá ọmọ òun béèrè pé àwọn ò mà tí ì rí Ezekiel níbo ni ó wà. ó ní ibi tí àwọn ti ń wá ní àwọn ti kan òkú rẹ̀ nínú igbó. ó wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti bá wọn gbé ìgbésẹ̀ kan mọ̀nkóbo lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọn ó jẹ́ kí ìdájọ́ òdodo farahàn. nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí í ṣe ìyá ọmọdékùnrin náà tí wọ́n pa ó ní òun ò bá wọn sí òṣèlú bẹ́ẹ̀ ni ọmọ òun náà ò tí ì tó ìbò dì débi tí yóò bá wọn sí òṣèlú. gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun mọ ẹni tí ó yìnbọn pa ọmọ òun. ó ní Saheed lórúkọ rẹ̀. ó ní gẹ́gẹ́ bí wọ́n ti wí, ó lé ọmọ òun wọgbó lẹ́yìn tí ó yìnbọn sí i. ó sì lé títí ọmọ náà fi ṣubú lulẹ̀ tó fi kú. ó ní láìrò láìṣẹ̀ ó lépa ọmọ òun ó sì pa á. ó ní kí ìjọba ó dìde sọ̀rọ̀ náà kí wọ́n ó sì ṣe ìdájọ́ òdodo. gẹ́gẹ́ bí obìnrin náà, ìyá ọ̀dọ́mọdékùnrin tí ó dolóògbé náà ṣe ń pariwo ìdájọ́ òdodo làwọn ń fẹ́. ẹni tí ó bá pààyàn kí wọ́n ó pa ní òfin Nàìjíríà náà fọwọ́ sí i. ó ṣe àtẹnumọ́ rẹ̀ pé Saheed ló yìnbọn pa ọmọ òun. gẹ́gẹ́ bí akọ̀ròyìn BBC News Yorùbá tí ó bá àwọn ẹbí olóògbé náà sọ̀rọ̀, ó jẹ́ kó di mímọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti wá bẹ̀ wọ́n wò. ó wá bi wọ́n léèrè pé kí ni gómìnà sọ, tí bàbá ọmọ tí ó dolóògbé náà sì dáhùn pé gómìnà láwọn ti ṣe ìwádìí lórí àwọn tí wọ́n ṣe ìkọlù ọ̀hún, àwọn yóò sì gbé ìgbésẹ̀ tí ó yẹ lábẹ́ òfin lórí wọn. ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n péjú sílé àwọn òbí ọ̀dọ́mọdékùnrin náà tí ó ti dolóògbé, wọ́n ní Ezekiel ọmọ tí wọ́n fi dá àwọn òbí rẹ̀ lójú náà ló jẹ́ aláàánú ọmọ tó máa ń ran àwọn òbí rẹ̀ lọ́wọ́. wọ́n ní gbogbo èèyàn àdúgbò ni wọ́n mọ Ezekiel sí ọmọ gidi tí kò rojú ládùúgbò. àwọn èèyàn náà wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú kí ìdájọ́ òdodo wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. arábìnrin kan tóun náà sọ̀rọ̀ tó ní ojú òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹ̀. ó ní ńṣe làwọn jàǹdùkú olóṣèlú náà ń wá àwọn káàkiri lẹ́yìn tí wọ́n yìnbọn ṣekú pa Ezekiel tán tí wọ́n ń béèrè pé níbo làwọn èèyàn tó kù wà. ó ní inú igbó làwọn bá mọ́. ó ní àwọn ṣáájú sá lọ sí àgọ́ ọlọ́pàá tí ó wà nítòsí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀. ó ní ṣe làwọn ikọ̀ agbófinró ọlọ́pàá náà ń lé àwọn dànù pé kí àwọn ó lọ dàyàkọ ogun tí àwọn ń gbé tira wọn. nínú ọ̀rọ̀ ìyá àgbàlagbà kan tí òun náà wà níbẹ̀ nígbà tí akọ̀ròyìn BBC béèrè pé kí ni ìyá náà ní sọ sí ọ̀rọ̀ ọ̀hún, ìyá náà fèsì pé kí Ọlọ́run ó tu àwọn òbí tí wọ́n pàdánù ọmọ wọn lọ́kàn, kí àwọn tí ó kù ó sanjọ́ ní ọ̀rọ̀ tí òun ní láti sọ. àdúrà wa ni pé ikú òjijì kò ní gba ọmọ lọ́wọ́ gbogbo abiyamọ ayé. ìṣọ́ Ọlọ́run yóò bò wá, yóò bò àwọn ọmọ wa. ọmọdé Mákindé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́. Mákindé ti gbalẹ̀ òrìṣà, máa ṣiṣẹ́ takò nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Fáyọ̀ṣe ló ń lérí léka bẹ́ẹ̀. gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀ Fáyọ̀ṣe ti fárígá wípé òun yóò ṣiṣẹ́ takò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé nínú ètò ìdìbò tó ń bọ̀. Fáyọ̀ṣe sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú Ṣeun Ọ̀kínbálóyè níléeṣẹ́ tẹlifíṣàn Channels, níbi tó ti ṣàpèjúwe ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Mákindé gẹ́gẹ́ bí obìnrin tó ń bínú lẹ́yìn tí wọ́n já ọmọ rẹ̀ gbà lọ. ó ní òun yóò gbẹ̀san lára Mákindé lórí bó ti da ẹgbẹ́ òṣèlú PDP rú láwọn ìpínlẹ̀ Yorùbá. olóṣèlú pọ́nbélé ni mí, n kò lè wa ọkọ̀ bàálù, ṣùgbọ́n mo lágbára láti gba ẹnikẹ́ni ní ìmọ̀ràn
lórí ọ̀rọ̀ òṣèlú. Mo máa ṣàtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá fún mi ní ọ̀wọ̀ mi. Bákan náà, ẹnikẹ́ni tí kò bá fi ọ̀wọ̀ mi wọ̀ mí yóò rí ìdàkejì mi. Èmi kì í ṣe olóṣèlú tí ẹnìkan lè fi ọwọ́ yẹpẹrẹ mú. Kété tí o bá ti já ọmọ gbà lọ́wọ́ abiyamọ ni yóò ti di ọ̀tá ìyá ọmọ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin náà yóò di kìnìún. Kódà tó bá jẹ́ ajá yóò di kìnìún. Mo di kìnìún mọ́ Mákindé lọ́wọ́ lẹ́yìn tó tasẹ̀ àgẹ̀rẹ̀. Fáyọ̀sé wá ṣèlérí wípé òun àtàwọn alátìlẹyìn òun yóò ṣiṣẹ́ tako Mákindé nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀. Mákindé ba ilẹ̀ jẹ́ gan-an ni nínú ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá. Ó ṣe ọ̀pọ̀ nǹkan tó tako òfin àti ìlànà ẹgbẹ́. Fáyọ̀sé ní ojúṣe gbogbo olóṣèlú ni láti bọ̀wọ̀ fún ara wọn. Gómìnà tẹ́lẹ̀ rí ní Mákindé sì jẹ́ gómìnà tó wà lórí oyè, níṣe ló yẹ kó fi ọ̀wọ̀ mi wọ̀ mí. Fáyọ̀sé ní iná tí ń jó ní ilé Mákindé báyìí lágbo òṣèlú. Ọmọdé ni Mákindé nígbà tí mo fi ń ṣiṣẹ́ rówó nílùú Ìbàdàn. Ó máa tó ọdún 10 sí 11 tí mo fi jù lọ lọ́jọ́ orí. Ìbàdàn ni wọ́n bí mi sí, ní ilé ìwòsàn Olúyọ̀rọ̀ agbègbè ìsàlẹ̀ òsì ni bàbá mi ń gbé nígbà náà. Èmi àti Olúbàdàn tó wà lórí oyè báyìí ti jọ ṣiṣẹ́ pọ̀ rí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ sọ pé Mákindé ti wá ọ̀tá mọ́ ọ̀tá. Ó ní Mákindé ti gba ilẹ̀ òrìṣà, àwọn òrìṣà sì ń bínú, wọ́n fẹ́ gba ilẹ̀ wọn padà lọ́wọ́ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ sọ pé èròǹgbà Mákindé láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìbẹ̀rẹ̀ ìṣòro rẹ̀ lágbo òṣèlú. Mákindé lẹ́tọ̀ọ́ láti dupò ààrẹ àmọ́ kò yẹ kó dalẹ̀. Gbogbo wa ní a jọ wà nínú ẹgbẹ́ gómìnà G5 àmọ́ Mákindé ti gbalẹ̀ òrìṣà. Bí àwọn èrò bá ń tẹ̀lé èèyàn nínú òṣèlú kò túmọ̀ sí pé ẹni náà wọlé ìbò. Àwọn èèyàn mi fẹ́ràn mi ṣùgbọ́n olùdíje tí mo fà kalẹ̀ kò wọlé. Táwọn èèyàn bá ń pàtẹ́wọ́ fún ọ kò túmọ̀ sí pé wàá borí nínú ètò ìdìbò. Fáyọ̀sé wá kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ wípé Mákindé ti gbalẹ̀ òòṣà, àwọn òrìṣà yóò sì gba ilẹ̀ wọn padà. Ẹ má fi ọlọ́pàá gbé, ẹ fi sílẹ̀. Ọ̀dọ́bìnrin kan ẹni ọdún 18 ló rawọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n fi ọkọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn tó lù nílùú Bẹ̀m̀bẹ́ pẹ̀lú oríṣiríṣi àpá lára rẹ̀. Ìròyìn fídíò kan tó ṣàfihàn ọ̀dọ́bìnrin kan pẹ̀lú ọgbẹ́ tó hàn gbangba lójú àti ara rẹ̀, ẹni tí wọ́n pè ní ìyàwó ilé ọmọ ọdún 18 ti mú ọ̀pọ̀ ènìyàn máa fèsì lórí àwọn ojú òpó ayélujára bí wọ́n ṣe ń ké pe àwọn aláṣẹ láti dá sí ẹ̀sùn ìfìyàjẹni náà. Fídíò náà tí ẹnìkan lójú òpó Twitter pẹ̀lú orúkọ Hybrid Ọlá fi léde ní ọjọ́ Ajé fi obìnrin náà hàn pẹ̀lú ọgbẹ́ lójú rẹ̀ nígbà tí ọkùnrin kan tí wọ́n pè ní ọkọ rẹ̀ ń bá àwọn aládùúgbò sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n dojúkọ lórí ẹ̀sùn ìfìyàjẹni. Nínú fídíò náà, àwọn tó wà níbẹ̀ ń bi ọkùnrin náà pé kó fi obìnrin náà sílẹ̀ nígbà tó ń gbìyànjú láti fà á sí ọ̀dọ̀ rẹ̀. Ó sọ pé màdàmú, ẹ fi aya mi sílẹ̀, ẹ fẹ́ mú aya mi kúrò lọ́dọ̀ mi. Nígbà tí ẹlòmíín fi ẹ̀sùn kàn pé ó ti ń na ọmọbìnrin náà léraléra. Ó sọ pé ṣé o fẹ́ pa ni? Ọmọ ọdún 18 péré ni ọmọbìnrin yìí. Ọkùnrin yìí ń tàn jẹ, ó sì máa ń lù lójoojúmọ́. Lẹ́yìn náà, fídíò míì tún farahàn tó fi ọmọbìnrin náà hàn ní ilé ìwòsàn kan pẹ̀lú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Arinze Gwamisu. Nínú fídíò náà, Gwamisu sọ pé àwọn ń gbìmọ̀ láti mú ọkùnrin náà ṣùgbọ́n ọ̀dọ́bìnrin náà bẹ̀bẹ̀ pé kí wọ́n má fi ọlọ́pàá mú. Ó ní ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, yóò dàbí ẹni pé èmi ni mo jẹ̀bi, ìyá ọkọ mi ò fẹ́ràn mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lọ ní ti tèmi. Ó tún fi kún pé mi ò ní padà sínú ìgbéyàwó náà mọ́, ẹ fi ọkùnrin náà sílẹ̀, mi ò ní padà sínú ìgbéyàwó náà mọ́, ẹ má wulẹ̀ fi ọlọ́pàá mú. Àwọn fídíò náà mú kí ọ̀pọ̀ ènìyàn fèsì lójú òpó ayélujára tí ọ̀pọ̀ nínú wọn fi ìbànújẹ́ àti ẹ̀hónú wọn hàn nípa ààbò àti ìlera obìnrin náà nígbà tí wọ́n tún ń béèrè ìdí tí kò fi fẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ òfin lórí ọkọ rẹ̀. Ní ìdáhùn sí ẹnìkan lójú òpó Twitter Update Boy tó ké sí ẹ̀ka tó ń bójútó ìwà ipá nínú ilé àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó, iléeṣẹ́ náà sọ pé à ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà, ẹ ṣeun fún pípe àkíyèsí wa sí ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀ àwọn ènìyàn tún ké pe àwọn aláṣẹ láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà nígbà tí Kelly King 001 rọ àwọn agbófinró láti gbé ìgbésẹ̀. Chinaka kóró ojú sí ìwà ipá láàrin ọkọ tàbí aya, ó sì pè fún ìpadà sí àwọn ìlànà rere àti ìwà ọmọlúàbí. Àwọn mìíràn sì fi ìbànújẹ́ wọn hàn nípa ipò ọ̀dọ́bìnrin náà. Mẹ́nífà kọ pé ó bà mí lẹ́rù, ọmọ ọdún 18 kò yẹ kí ó ti wà nínú ìgbéyàwó, àwọn òbí rẹ̀ ti kùnà. Nígbà tí Dìníkẹ́ sọ pé ó dàbí ẹni pé kò ní ìmọ̀ tó tó,
mo ní ìrètí pé yóò lè bọ́ lọ́wọ́ ipò yìí. Nígbà tó ń sọ àríwísí rẹ̀ nípa fídíò náà, Cyber Hijab Tech béèrè pé báwo ni èèyàn ó ṣe máa fìyà jẹ ọmọ ọdún 18 tó bẹ́ẹ̀. Ó sọ pé kò sí ọkùnrin tó ní ìrònú tí yóò máa hùwà búburú sí aya rẹ̀. Bákan náà, Franklin 579003 sọ pé ohun tí òun rí nínú fídíò náà bà òun nínú jẹ́ gidigidi. Ó sì gba obìnrin náà níyànjú pé kó fi ìgbéyàwó náà sílẹ̀. Nígbà tí Ian Beat dábàá pé kí àwọn aláṣẹ ṣàyẹ̀wò gbogbo àlàyé tó yí ìgbéyàwó náà ká pẹ̀lú ọjọ́ orí obìnrin náà, àwọn míì sì dojúkọ àwọn ìṣòro àwùjọ tó ń jinlẹ̀ sí i. Mákì sọ pé ìṣẹ̀lẹ̀ náà fi hàn pé ẹ̀kọ́ àti ìmòye ara ẹni ṣe pàtàkì fún àwọn ọmọbìnrin kí wọ́n lè mọ̀ kí wọ́n sì yàgò fún àwọn ìbáṣepọ̀ tó kún fún ìfìyàjẹni. Ìṣẹ̀lẹ̀ yìí tún ti mú kí ìjíròrò pọ̀ sí lórí ayélujára nípa ipá nínú ilé, bí a ṣe lè dáàbò bo àwọn ọ̀dọ́bìnrin nínú ìgbéyàwó àti àwọn ìṣòro tí àwọn aláṣẹ máa ń dojúkọ nígbà tí olùfaragbá kò bá fọwọ́sowọ́pọ̀ nínú ìgbésẹ̀ òfin. Ìdáhùn láti ọ̀dọ̀ ẹ̀ka tó ń bójútó ìwà ipá nínú ilé àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó tó ń fi hàn pé ayélujára ti ń kó ipa pàtàkì nínú fífi irú àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ tó àwọn aláṣẹ létí àti mímú kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ. Ó mà ṣe o, àwọn ọ̀dọ́ kan ya wọ àgọ́ ọlọ́pàá, wọ́n fi ipá mú abilékọ kan jáde ní àhámọ́ ọlọ́pàá, wọ́n sì dáná sun. Wọ́n ní ó jí ọmọ gbé ní ìpínlẹ̀ Kaduna. Àwọn ọ̀dọ́ kan ti fi ìbínú wọ́ abilékọ kan jáde ní àhámọ́ ọlọ́pàá tí wọ́n sì dáná sun. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lẹ́yìn tí ìròyìn kan gbalẹ̀ kan wípé abilékọ náà jí ọmọdé gbé ní agbègbè Maraba Jos ní ìjọba ìbílẹ̀ Igabi nípínlẹ̀ Kaduna. Ìbẹ̀rùbojo gbalẹ̀ lágbègbè náà torí àwọn ará àdúgbò ń kọminú lórí ìròyìn ìjínigbé àwọn ọmọdé tí wọ́n gbọ́. Ìròyìn sọ pé níbi ìpéjọpọ̀ kan tí wọ́n ti ń wàásù ní obìnrin ọ̀hún wà táwọn ọ̀dọ́ kan fi fẹ̀sùn kàn wípé ó fẹ́ jí ọmọ gbé. Báyìí làwọn kan sáré gbé lọ sí àgọ́ ọlọ́pàá tó wà lágbègbè náà fún ààbò àti kí wọ́n lè ṣèwádìí rẹ̀. Àmọ́ ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ya bo àgọ́ ọlọ́pàá náà tí wọ́n sì sọ pé káwọn ọlọ́pàá jọ̀wọ́ arábìnrin ọ̀hún fáwọn. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí lu obìnrin náà tí wọ́n sì tún dáná sun. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti bẹnu àtẹ́ lu bí àwọn tí ó ṣekú pa obìnrin náà lọ́jọ́ 21 oṣù kẹfà yìí lórí ẹ̀sùn pé ó jí ọmọ gbé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Manzil Hasan ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé àwọn ọlọ́pàá gbìyànjú láti dáàbò bo obìnrin náà ló jẹ́ kí wọ́n fi sí àtìmọ́lé. Ṣùgbọ́n DSP Hasan ní ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ fipá wọ àtìmọ́lé ọlọ́pàá tí wọ́n sì ṣekú pa abilékọ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọmọ bíbí agbègbè Maraba Jos ni arábìnrin náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn èyí tó burú jáì tí ó sì lòdì sí òfin. DSP Hasan ní kò sí ẹni tó ní ẹ̀tọ́ láti gbẹ̀mí ẹnikẹ́ni tàbí láti fọwọ́ pa idà òfin lójú. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti fọwọ́ òfin máwọn afurasí kan tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tún ní àwọn sì ń wá àwọn èèyàn míì tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ náà. DSP Hasan sọ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni yóò fojú winá òfin. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna CP Rabiu Muhammad ti wá kìlọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fojú re wo àwọn tó ń ṣe ìdájọ́ ọwọ́ ara ẹni fáwọn afurasí ọ̀daràn tàbí àwọn tó ń ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú àwọn afurasí adigunjalè 3 tó máa ń já ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbà. Wọ́n gba ìbọn lọ́wọ́ wọn nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn ti mú àwọn afurasí adigunjalè 3 lára àwọn afurasí ọmọ ẹgbẹ́ kan tí wọ́n máa ń jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbé ní ìlú Ìbàdàn àti àwọn agbègbè tó yíká. Ìfigbóró òfin gbé náà ṣẹlẹ̀ lẹ́yìn iṣẹ́ àmì ọgbọ́n tí àwọn ọlọ́pàá ṣe. Nínú àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá fi sí ojú òpó Twitter wọn ní ọjọ́ Ìṣẹ́gun, wọ́n sọ pé àwọn mú àwọn afurasí náà lẹ́yìn tí wọ́n gba ìròyìn pàtàkì kan ní 20 oṣù kẹfà ọdún yìí nípa àwọn adigunjalè náà tí wọ́n máa ń jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó ńlá lọ́wọ́ àwọn aráàlú gbà. Gẹ́gẹ́ bí àlàyé náà sì sọ, ìròyìn náà fi hàn pé àwọn adigunjalè náà ń gbèrò láti péjọ sí agbègbè Ọlọ́run ṣògo ní Ìbàdàn láti lọ gba ọkọ̀ nínú àti lóde ìlú ìpínlẹ̀ náà. Wọ́n sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà lẹ́yìn náà pàṣẹ fún ẹ̀ka tó ń dáhùn sí ìwà ọ̀daràn láti gbé ìgbésẹ̀ lórí ìròyìn náà
kí wọ́n sì mú àwọn tó ní ọwọ́ nínú rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà yọrí sí ìfigbóró òfin gbé àwọn afurasí mẹ́ta tí wọ́n pe orúkọ wọn ní Akínpẹ̀lú Hafiz ọmọ ọdún 39 tí wọ́n tún mọ̀ sí Starboy, Taiwo Adams ọmọ ọdún 55 tí wọ́n ń pè ní Adamson àti Salaudeen Taofeek ọmọ ọdún 45 tí wọ́n ń pè ní TK. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn afurasí náà jẹ́wọ́ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé àwọn ti kópa nínú ọ̀pọ̀ iṣẹ́ jíjá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbà ní Ìbàdàn àti agbègbè rẹ̀. Wọ́n tún jẹ́wọ́ pé àwọn máa ń lo àwọn ìbọn ìbílẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ọ̀daràn náà. Lẹ́yìn ìjẹ́wọ́ náà, àwọn olùṣèwádìí gba àṣẹ ilé-ẹjọ́ láti ṣàyẹ̀wò ibi tí àwọn afurasí náà ń fara pamọ́ sí ní agbègbè Àrẹ̀mọ ní Ìbàdàn. Lákòókò àyẹ̀wò náà, àwọn ọlọ́pàá rí ìbọn 2 àti ọta ìbọn 6 tí wọ́n fi pamọ́ sínú ilé náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ìwádìí sì ń tẹ̀síwájú láti mú àwọn ọmọ ẹgbẹ́ wọn yòókù àti láti tú ẹgbẹ́ ọ̀daràn náà ká kí wọ́n sì mọ àwọn tó ń rà tàbí gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n jí àti àwọn ohun ìní mìíràn tí wọ́n rí nípasẹ̀ ìwà ọ̀daràn. Nígbà tí wọ́n fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú, àwọn ọlọ́pàá sọ pé àwọn yóò máa tẹ̀síwájú pẹ̀lú fífi ìdẹ̀kùn mú àwọn ọ̀daràn àti àwọn alátìlẹyìn wọn káàkiri ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá tún fi dá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé iléeṣẹ́ ọlọ́pàá ti pinnu láti máa dojú ìjà kọ ìwà ọ̀daràn àti títú àwọn ẹgbẹ́ ọ̀daràn tó ń ṣiṣẹ́ nínú ìpínlẹ̀ náà ká. Ó tún rọ àwọn aráàlú láti máa ṣọ́ra kí wọ́n sì máa pèsè ìròyìn tó péye tó ṣeé gbẹ́kẹ̀lé àti tó lè ran àwọn ẹ̀ka ààbò lọ́wọ́ nínú ìjà lòdì sí ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn sì dúró ṣinṣin lórí ìlérí àwọn láti jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ nira fún àwọn ọ̀daràn láti ṣiṣẹ́, ṣùgbọ́n wọ́n ṣèlérí ààbò tó péye fún gbogbo àwọn aráàlú tó ń tẹ̀lé òfin. Àwọn jàǹdùkú ajínigbé ti palẹ̀ olórí ẹgbẹ́ OPC kan mọ́ àti àwọn méjì míì lákòókò tí wọ́n lọ san owó ìtúsílẹ̀ fún àwọn jàǹdùkú ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Kwara. Ìdàrúdàpọ̀ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ajínigbé jí olórí kan nínú ẹgbẹ́ Oòduà People's Congress OPC, Comrade Báyọ̀ Fábíyì àti àwọn èèyàn méjì ní agbègbè Oko Ìrèsé ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn fi hàn pé wọ́n jí Fábíyì gbé pẹ̀lú awakọ̀ kan àti ẹlẹgbẹ́ rẹ̀ míì nígbà tí wọ́n lọ láti san owó àti àwọn nǹkan míì tí àwọn ajínigbé béèrè fún ìtúsílẹ̀ àwọn ẹni tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn orísun ṣe sọ, wọ́n ń gbé nǹkan bíi 30 mílíọ̀nù náírà, 30 mílíọ̀nù náírà, alùpùpù 5 àti àpò ìrẹsì 3 lọ fún wọn kó tó di pé àwọn jàǹdùkú palẹ̀ àwọn èèyàn náà mọ́. Àlàyé fi hàn pé wọ́n ń gbé owó ìtúsílẹ̀ náà lọ láti gba ẹni tí wọ́n ti jí gbé ṣáájú ní àdúgbò náà sílẹ̀ ni. Orísun kan tó mọ̀ nípa ọ̀rọ̀ náà sọ pé àwọn ajínigbé náà ti pa ẹni tí wọ́n jí gbé ṣáájú kí àwọn tó ń gbé owó ìtúsílẹ̀ lọ tó dé ibẹ̀, ṣùgbọ́n wọn ò mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. A tún gbọ́ pé àwọn ajínigbé náà ló ń tọ́ka ọ̀nà fún wọn láti wọ inú igbó kan lójú ọ̀nà tó so ìpínlẹ̀ Kwara pọ̀ mọ́ ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti fi ìbọn halẹ̀ mọ́ wọn. Ó tún sọ di mímọ̀ pé ẹni ẹ̀mí kan ti kìlọ̀ fún olórí OPC náà ṣáájú ìrìn àjò náà níbi tí wọ́n ti kìlọ̀ fún pé kó má lọ. Síbẹ̀síbẹ̀ wọ́n ní kò tẹ̀lé ìkìlọ̀ náà. Orísun mìíràn sọ pé ní ìbẹ̀rẹ̀ a kò fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ẹ̀ka ààbò létí nígbà tí wọ́n kàn sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Òjó Adékìmí. Ó sọ pé iléeṣẹ́ ọlọ́pàá kò tíì gba ìròyìn kankan nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọmọ ẹgbẹ́ OPC kankan ní àkókò tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀. Ó fi kún pé àwọn ọlọ́pàá yóò ṣe ìwádìí ọ̀rọ̀ náà nígbà tí wọ́n bá gba ẹ̀sùn tàbí ìròyìn òṣìṣẹ́ náà ní ọ̀nà tó bá òfin mu. Ìgbìmọ̀ iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ti dá olùkọ́ kan dúró látàrí ẹ̀sùn fífi ọ̀rẹ́ dárà sí àwọn akẹ́kọ̀ọ́ IJMB kan lára ní iléèwé náà. Ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ti dá olùkọ́ kan dúró lẹ́nu iṣẹ́ lẹ́yìn tí fídíò kan tó lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára fi hàn pé ó na àwọn akẹ́kọ̀ọ́ ètò Interim Joint Matriculation Board IJMB ní inú ilé ẹ̀kọ́ náà. Fídíò náà bẹ̀rẹ̀ sí tàn káàkiri lórí ayélujára ní ọjọ́ Ajé. Ó ṣàfihàn bí olùkọ́ náà ṣe ń lu ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ IJMB pẹ̀lú ọ̀rẹ́. Àwọn ọmọ náà wà lórí ìkúnlẹ̀, wọ́n sì gbé ọwọ́ wọn sókè nígbà tó ń lù wọ́n pẹ̀lú ọ̀rẹ́ ní àtẹ́lẹwọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìṣẹ̀lẹ̀ náà fa ìbínú àti àríyànjiyàn púpọ̀ lórí ẹ̀rọ ayélujára níbi tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń béèrè bóyá ó yẹ kí a máa fi ọ̀rẹ́ lu ọmọ ní àwọn ilé ẹ̀kọ́ gíga.
wọ́n sì ń pè fún ìgbésẹ̀ ìbáwí lòdì sí olùkọ́ tó kópa nínú ọ̀rọ̀ náà. Ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà NANS Akíntẹ́yẹ Babátúndé sọ pé ohun tó ṣẹlẹ̀ náà kù díẹ̀ káàtó, ó sì tẹnumọ́ pé kò bójúmu láti máa fìyà jẹ àwọn akẹ́kọ̀ọ́. Ó ní olùkọ́ kan ní iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara pàṣẹ fún àwọn akẹ́kọ̀ọ́ IJMB láti kúnlẹ̀, lẹ́yìn náà ó nà wọ́n pẹ̀lú ọ̀rẹ́. Irú ìwà bẹ́ẹ̀ kù díẹ̀ káàtó. Akẹ́kọ̀ọ́ kì í ṣe ẹranko, kò sì yẹ kí a máa bá wọn wí bí ẹranko. Ọ̀nà míì wà láti bá àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ wí ju lílù wọn lọ. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ kò gbọdọ̀ ṣèkọlù tàbí ṣe àìbọ̀wọ̀ sí àwọn olùkọ́ wọn, àwọn olùkọ́ náà kò ní ẹ̀tọ́ láti kọlù àwọn akẹ́kọ̀ọ́. Mo ń ké sí àwọn aláṣẹ iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí kí wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ lákòókò. Ní ìdáhùn sí ọ̀rọ̀ náà, ilé ẹ̀kọ́ náà nínú àtẹ̀jáde kan tí alága ẹ̀ka ìbánisọ̀rọ̀ rẹ̀ Alimat Garba fi léde ní ọjọ́ Ajé ṣàlàyé pé àwọn ènìyàn tí a rí nínú fídíò náà kì í ṣe akẹ́kọ̀ọ́ polytechnic náà bí kò ṣe àwọn akẹ́kọ̀ọ́ ètò IJMB. Àtẹ̀jáde náà sọ pé ìgbìmọ̀ ilé ìwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara ti rí fídíò kan tó ń lọ káàkiri lórí ayélujára, nínú èyí tí a ti rí olùkọ́ kan tí ó ń fi ọwọ́ lu àwọn akẹ́kọ̀ọ́. Ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ yìí fi ṣàlàyé pé àwọn ènìyàn tó wà nínú fídíò náà kì í ṣe akẹ́kọ̀ọ́ polytechnic yìí bí kò ṣe àwọn akẹ́kọ̀ọ́ IJMB tí wọ́n pẹ́ dé sí ibi ìdánwò tí wọ́n ń kọ lọ́wọ́lọ́wọ́. Bí ilé ẹ̀kọ́ náà ṣe sọ, wọ́n ní àwọn ò tí ì mọ ìdí ẹ̀ gangan tí olùkọ́ náà fi hùwà bẹ́ẹ̀. Wọ́n ṣàlàyé pé ọ̀nà tí ó gbà kò bójúmu. Àtẹ̀jáde náà ní bí ó tilẹ̀ jẹ́ pé a kò tí ì mọ ète gangan tó fa ìṣẹ̀lẹ̀ náà, a fẹ́ ṣàlàyé pé ọ̀nà tí ó gbà bá àwọn ọmọ náà wí kò tọ́ rárá, nítorí ilé ìwé yìí kò faramọ́ ìwà ipá tàbí ìfìyàjẹni gẹ́gẹ́ bí ọ̀nà ìbáwí. Ilé ẹ̀kọ́ náà tún sọ pé àwọn ní ìfẹ́ nínú àṣà ìbọ̀wọ̀ fúnni, ìmọ̀lára rere àti ìtọ́sọ́nà tó dára nínú àyíká ilé ẹ̀kọ́. Nípa ìgbésẹ̀ ìbáwí tí wọ́n ti gbé, ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ náà sọ pé àwọn ti yọ olùkọ́ náà kúrò lẹ́nu iṣẹ́ rẹ̀ fún ìgbà díẹ̀ títí tí ìwádìí ọ̀rọ̀ náà yóò fi parí. Ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ yìí ti dá olùkọ́ tọ́rọ̀ náà kàn dúró lẹ́nu iṣẹ́ títí di àsìkò tí àbájáde ìwádìí yóò fi jáde. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti fi ìbànújẹ́ wọn hàn lórí ọ̀rọ̀ yìí. A sì fẹ́ fi dá gbogbo ènìyàn lójú pé a gba ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ohun pàtàkì tó sì nílò àmójútó kíákíá. Ní ti ìṣẹ̀lẹ̀ yìí, ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ yìí tún fẹ́ jẹ́ kó yé gbogbo ènìyàn pé àwọn ìlànà rere àti ìwà pẹ̀lẹ́ tí ẹ mọ Kwara Poly mọ́ sì ni à ń tẹ̀síwájú nínú rẹ̀. A sì ń ṣiṣẹ́ láti dènà kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má tún ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú mọ́. Láyàjọ́ ọjọ́ àwọn opó lágbàáyé, aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ti ké sí àwọn ọmọ Nàìjíríà láti fòpin sí àwọn àṣà tó ń tẹ ẹ̀tọ́ àwọn opó lójúmọ́lẹ̀. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ti ké sí àwọn ìjọba, àwùjọ àti gbogbo àwọn tó nípìn nínú ìdàgbàsókè àwùjọ láti mú ààbò àti àtìlẹ́yìn fún àwọn opó pọ̀ sí i, kí wọ́n sì fi òpin sí àwọn àṣà ìbílẹ̀ tó ń ba iyì àti ẹ̀tọ́ àwọn opó jẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìrántí ọjọ́ àwọn opó lágbàáyé fún ọdún 2026 ní ọjọ́ Ìṣẹ́gun, aya ààrẹ sọ pé àwọn opó yẹ kí wọ́n lè gbé ìgbé ayé láìsí ìyàsọ́tọ̀, òṣì tàbí ìfìyàjẹni láwùjọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ ọdún yìí, ìdájọ́ òdodo, iyì àti agbára ìṣúná fún àwọn opó, ìwòye Áfíríkà, Tinubu rọ gbogbo ènìyàn láti tún fi ìfẹ́ àti ìfaramọ́ wọn hàn sí àlàáfíà àti ire àwọn opó ní Nàìjíríà, Áfíríkà àti káàkiri àgbáyé. Ó ní lónìí bí a ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ àwọn opó lágbàáyé fún ọdún 2026, mò ń bẹ gbogbo wa pé kí a máa ṣe àtìlẹ́yìn fún àwọn opó ní Nàìjíríà, Áfíríkà àti ní gbogbo àgbáyé bí a ṣe ń ronú lórí kókó ọ̀rọ̀ ọdún yìí, ìdájọ́ òdodo, iyì àti agbára ìṣúná fún àwọn opó, ìwòye Áfíríkà. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn opó gbọ́dọ̀ ní ààbò lábẹ́ òfin tó ń dáàbò bo ẹ̀tọ́ wọn, kí wọ́n sì ní àǹfààní tó máa jẹ́ kí wọ́n tún ìgbésí ayé wọn kọ pẹ̀lú iyì àti ìrètí. Ó sọ pé àwọn opó yẹ kí wọ́n lè gbé láìsí ìyàsọ́tọ̀, àwọn àṣà búburú, òṣì àti ìyàsọ́tọ̀ láwùjọ. Ó yẹ kí òfin dáàbò bo ẹ̀tọ́ wọn, kí wọ́n sì ní agbára nípasẹ̀ ẹ̀kọ́
àwọn àǹfààní iṣẹ́ àti àtìlẹ́yìn ọrọ̀ ajé láti tún ìgbésí ayé wọn kọ pẹ̀lú iyì àti ìrètí. Aya ààrẹ náà tún kéde pé ó ṣe pàtàkì kí àwọn orílẹ̀-èdè Áfíríkà fòpin sí àwọn àṣà àti ìwà ìbílẹ̀ tó ń fìyà jẹ àwọn opó tàbí tó ń fi wọ́n ṣe ẹrú. Ó ní Áfíríkà a gbọ́dọ̀ pa àwọn àṣà ìbílẹ̀ tó ń sọ àwọn opó di ẹni tí kò ní iyì tàbí ẹ̀tọ́ run. A gbọ́dọ̀ máa gbé ní ìfẹ́ ọkàn rere, ìfaramọ́ gbogbo ènìyàn àti àwọn ìlànà tó ń dáàbò bo àwọn opó kí àwùjọ wa lè ní ààbò àti ìdàgbàsókè tó péye. Ó tún yẹ kí àwùjọ fún àwọn opó ní agbára láti lè bójútó àwọn ìdílé wọn. Ó wá kí gbogbo àwọn opó ní orílẹ̀-èdè yìí kú ayẹyẹ ọjọ́ àwọn opó lágbàáyé. Ó sì tún ṣèlérí pé ìjọba yóò máa ṣàtìlẹ́yìn fún gbogbo ẹ̀tọ́ tó ń gbé ire, ààbò àti ẹ̀tọ́ àwọn opó lárugẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti mú ènìyàn 3 ní ìbámu pẹ̀lú ikú alàgbà Ọmọ́táyọ̀ Fájánà, olórí ìjọ Kérúbù àti Séráfù ẹni ọdún 81 tí wọ́n rí òkú rẹ̀ ní ipò tó fa iyèméjì ní Àkùngbá Àkókó. A gbọ́ pé Fájánà lọ sí ìlú náà ní agbègbè ìjọba ìbílẹ̀ Àkókó South West fún ètò ilé ìjọsìn kan níbi tí wọ́n ti fẹ́ jẹ bàbá aládùúrà ilé ìjọsìn Kérúbù àti Séráfù Ògo Orímọládé ní Òkèrìgbò Àkùngbá Àkókó. Ìṣẹ̀lẹ̀ náà ti fa ọ̀pọ̀ àríyànjiyàn lẹ́yìn àwọn ẹ̀sùn pé wọ́n gbé òkú olórí ìjọ náà kúrò nínú yàrá ilé ìtura lọ sí ilé ìgbókùpamọ́sí ní Ìkàrẹ́ Àkókó láì kọ́kọ́ ṣe àyẹ̀wò kí wọ́n sì gba ẹ̀rí ikú rẹ̀ látọ̀dọ̀ dókítà tó ní àṣẹ. Arákùnrin ọmọ ẹ̀gbọ́n ẹni tó kú náà, Ọláṣẹ́ni Sunday Ọláolúwa, ló fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá Àkùngbá létí. Ó sì béèrè pé kí wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí àwọn ohun tó yí ikú bàbá rẹ̀ ká. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ajé, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí kíkún láti mọ ohun tó fa ikú náà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ lórí ohun tó yí ikú olórí ìjọ ẹni ọdún 81 ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀ Ezekiel Fájánà ká, ẹni tí wọ́n bá òkú rẹ̀ ní ipò tó fa iyèméjì ní Àkùngbá Àkókó. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá náà ṣe sọ, àwọn afurasí 3 ti wà ní àhámọ́, wọ́n sì ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olùṣèwádìí. Ó tún ṣàlàyé pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn kan lára àwọn olórí ìjọ àti àwọn òṣìṣẹ́ ilé ìtura ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n gbé òkú náà lọ sí ilé ìgbókùpamọ́sí kí wọ́n tó gba ẹ̀rí ohun tó ṣokùnfà ikú rẹ̀ láti ọ̀dọ̀ dókítà. Jimoh sọ pé àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí ìwà ọ̀daràn ń ṣiṣẹ́ takuntakun láti mọ ohun tó ṣokùnfà ikú náà ní pàtó àti láti rí i dájú bóyá ọwọ́ àwọn ọ̀daràn kankan wà nínú ọ̀rọ̀ náà. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Felix Ohagu ti pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí ní kíkún lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ọlọ́pàá wá fi dá àwọn aráàlú lójú pé ẹnikẹ́ni tí wọ́n bá rí i pé ó ní ọwọ́ nínú ẹ̀sùn náà lákòókò ìwádìí yóò fojú winá òfin gẹ́gẹ́ bí ó ti yẹ. Àwọn jàǹdùkú agbébọn tún ṣọṣẹ́ láabi wọn. Wọ́n ṣèkọlù sí àwọn arìnrìn-àjò, wọ́n ṣekú pa èèyàn 2, jí 5 gbé lọ ní ìpínlẹ̀ Kogi. Àwọn jàǹdùkú agbébọn tún ṣekú pa ènìyàn 2, wọ́n sì tún jí ó kéré tán ènìyàn 5 gbé lọ nínú ìkọlù tuntun kan lópòpónà Òkèlókè Ìsànlú Ẹ̀sà ní ìjọba ìbílẹ̀ Yàgbà West ní ìpínlẹ̀ Kogi. Àwọn orísun láti agbègbè náà sọ fún Sahara Reporters pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun tí ó sì ti fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ láàrin àwọn aráàlú àti àwọn arìnrìn-àjò lẹ́yìn tí àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí àwọn arìnrìn-àjò lójú ọ̀nà náà. Gẹ́gẹ́ bí àwọn orísun náà ṣe sọ, a ti fìdí ikú ènìyàn 2 múlẹ̀ nínú ìkọlù náà nígbà tí kò dín ní ènìyàn 5 tí àwọn jàǹdùkú agbébọn náà gbé lọ síbi tí ẹnikẹ́ni kò tí ì mọ̀. Ọ̀kan lára àwọn orísun náà sọ pé ìkọlù náà ṣẹlẹ̀ ní òwúrọ̀ òní. Títí di báyìí a ti fìdí ikú ènìyàn 2 múlẹ̀, wọ́n sì tún jí nǹkan bíi ènìyàn 5 gbé lọ. Àwọn ènìyàn kan sì ń ṣọ̀fọ̀ lọ́wọ́ tí àwọn míì sì ń wá àwọn mọ̀lẹ́bí wọn káàkiri. Àwọn olùgbé agbègbè náà sọ pé ìṣẹ̀lẹ̀ ti mú kí ìbẹ̀rù pọ̀ sí láàrin àwọn àdúgbò
tó wà ní agbègbè náà níbi tí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù láti ọwọ́ àwọn jàǹdùkú agbébọn ti di ohun tó ń ṣẹlẹ̀ léraléra. Ọ̀nà Òkèlókè Ìsànlú-Ẹ̀sà jẹ́ ọ̀nà pàtàkì tó so ọ̀pọ̀ àdúgbò pọ̀ ní Yàgbà West. Àwọn arìnrìn-àjò sì ti máa ń ṣàníyàn nípa àìsí ààbò tó péye àti àwọn ìwà ìjínigbé tó ń gbilẹ̀ nínú àwọn igbó tó yí agbègbè náà ká. Ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, wọ́n sọ pé àwọn agbófinró àti àwọn ẹ̀ka ààbò ti gbọ́ nípa ìròyìn náà, wọ́n sì ti ń múra láti lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ pé àlàyé nípa iṣẹ́ ìdóòlà kankan kò tíì farahàn. Ìkọlù tuntun yìí ti mú àníyàn pọ̀ sí nípa àìsí ètò ààbò tó ń pọ̀ sí ní àwọn apá kan ní ìpínlẹ̀ Kogi, níbi tí àwọn aráàlú ti ń béèrè fún àwọn ìgbésẹ̀ ààbò tó lágbára láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní wọn. Àwọn àlàyé míì nípa ìṣẹ̀lẹ̀ náà àti ìdáhùn àwọn ẹ̀ka ààbò sì ń lọ bí àwọn aláṣẹ ṣe ń ṣe àyẹ̀wò nípa ìṣẹ̀lẹ̀ náà.